working overtime. Mama Big Joseph, thank you so much. Fún gbogbo nǹkan tẹ́ sọ. So, she mind, I fẹ́ bẹ̀rẹ̀ storyline bí Anobi ṣe gba Aisha. So, I have a few hadith tamaka. I read gbogbo revelation yeah. I read bó ṣe bá a sùn. And then mo challenge any Muslim tó fẹ́ wá lẹ́ni tó fẹ́ sọ fún wa pé Anobi ní sùúrù till Aisha became age of 9 so that she can reach puberty. It's a lie. That girl did not reach puberty. Amaka gbogbo eleni. So gbogbo excuse to man give. He waited 3 years at least. Is a 9-year-old still not a child? Abi show ori gbogbo yin buru ni. A child. So Olowo tebati ready. Eja bẹ̀rẹ̀ sí ń kà. Okay, oh yeah. Okay. Sahih al-Bukhari 7012. Sahih 7012. Narrated by Aisha. Aisha sọ̀rọ̀ pé Allah's messenger said to me, Muhammad sọ fún òun pé you were shown to me twice in my dream before I married you. ó ní ẹ̀ẹ̀mejì ni wọ́n fi Aisha hàn òun tóun tó fẹ́ Aisha lójú oorun. I saw an angel carrying you in a silken piece of cloth. Ó lóun rí àwọn màláíkà tí wọ́n gbé Aisha dání pẹ̀lú aṣọ. And I said to him, uncover her. Ó lóun sọ fún àwọn màláíkà yẹn pé ẹ ṣí aṣọ lójú ẹ̀. And behold, it was you. Kẹ̀dẹ̀ jẹ́ kóun rí ẹni tó wà ńbẹ̀. I said to myself, Ó lóun sọ fúnra àwọn pé if this is from Allah, ó ní tí eléyìí bá jẹ́ látọ̀dọ̀ Allah ló ti wá. then it must happen. Ó gbúdọ̀ ṣẹlẹ̀. Then you were shown to me, Ó ní wọ́n dẹ̀ fi Aisha hàn òun. the angel carrying you in a silken piece of cloth. Ó ní àwọn màláíkà gbé Aisha dání nínú aṣọ kan. And I said to him, uncover her. Ó lóun dẹ̀ sọ fún màláíkà yẹn pé ẹ ṣí aṣọ lójú ẹ̀. And behold, it was you. Pé ìgbà tóun dẹ̀ rí ó dẹ̀ jẹ́ Aisha ló wà ńbẹ̀. I said to myself, if this is from Allah, then it must happen. Ó gbúdọ̀ ṣẹlẹ̀. Olowo jẹ́ trace back story yẹn. Ṣé ẹ mọ̀ pé Abubakar was one of the Anobi's companion, Abubakar. So Allah tó ń là yìí, Ọlọ́run ló mọ how tí Aisha ma ti jẹ́ ńgbà yẹn, even younger than 6. So ó ti ń fantasize about this little baby girl látìgbà tó ti wà ní kékeré. So a máa wá wo the next hadith ibi tí Anobi lọ bá Abubakar pé òun fẹ́ fẹ́ ọmọ ẹ̀. Ó yá. Okay. I hope I'm not echoing. Okay. Shemo echo. Okay. I'm echo. Amaka, next one, listen. The next one is Sahih al-Bukhari 5081. Ó yá. Narrated by Uwa. Uwa ló ń ṣàlàyé. Only the Prophet asked Abu Bakr for Aisha's hand in marriage. Muhammadu béèrè lọ́wọ́ Abubakar pé òun fẹ́ fẹ́ Aisha kó fa ọmọ ẹ̀ fún òun. Abu Bakr said, but I am your brother. Abubakar sọ fún Muhammadu pé ọmọ ìyá rẹ ni mí. The Prophet said, you are my brother in Allah's religion and his book. Muhammadu sọ fún Abubakar pé kó dá padà èmi àti ẹ̀ ò tán ọmọ ìyá lásán la jẹ́ nínú ẹ̀sìn Islam àti ìwé Kùránì. But she, Aisha, is lawful for me to marry. So ó ní ẹ̀tọ́ òun ni kóun fẹ́ Aisha. Tẹ́ bá wo hadith yìí, àwọn Muslim máa ń sọ pé ní pé daddy ẹ̀ náà fẹ́ kó fẹ́ Anobi kìnnìkan. Tẹ́ bá dẹ̀ wo response Abubakar, kò sound bí ẹni tó fẹ́ kí Anobi fẹ́ ọmọ ẹ̀. Ó dá padà ní ó ní I'm your bro. Ó dá padà fún ní ṣebí ẹ̀gbọ́n àtàbúrò àbí brothers ni wá, you know? Anobi wá sọ pé rárá o, ẹ̀sìn Islam nìkan láti jẹ́ brothers. She, brothers. She, Aisha, is lawful for me to marry. So tẹ́ bá wò ẹni tó jẹ́ pé ó lágbára, ó ní àmì. Èmi feel bẹ́ni pé tipátipá ló fi gba ọmọ yìí. Because tí bàbá Aisha bá sọ no, kí ló máa ṣẹlẹ̀ sí?
That's one question. Then the last one, tí mo fẹ́ ká wò. ẹ má bínú kẹ tó tẹ fi dé ṣe mọ̀ pé nǹkan tí mo sọ wípé àwọn bad habit tí ó dẹ̀ ń pé ànábì ló introduce ẹ̀ wá ṣe mọ̀ pé ó ní ibì kan tá a kà tó jẹ́ wípé ànábì lòun lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá àwọn ọmọ ẹ̀gbọ́n ìyá àwọn ṣe mọ̀ wípé ìgbà tó fẹ́ fẹ́ Àìṣà ń bì báyìí ìyẹn sọ wípé we are brothers that mean pé even in their land àwọn ẹ̀gbọ́n wọ̀nyẹn wọn kì í fẹ́ ọmọ ara wọn wọ́n ní mo sọ pé ànábì ló gbé gbogbo ìwà burúkú yẹn gan òun ló gbé wọ ìlú ẹ̀ wọ́n fi ń ṣèdí òní. Big Joseph, absolutely. So, eléyìí ni mo fẹ́ fi counter argue pé àwọn tó máa ń sọ pé Aisha, she reached the age of puberty before Anobi slept with her. Ó dàgbà, ó ṣe gbá, ó ṣàwò. It's a bombastic lie. Irọ́ ló ń pa fún yín. So, ẹ dẹ̀ rí pé gbogbo hadith tí mò ń bring yìí, Sahih, authentic ni wọ́n. Very, very strong hadith. Yeah? So, Amaka Sunan Ibn Majah 3324. It was narrated that Aisha said, my mother was trying to fatten me up when she wanted to send me to the messenger of Allah. Aisha ní ìyá òun fẹ́ kóhun tóbi wọ́n wá ń fún òun lóúnjẹ oríṣiríṣi kóhun lè tóbi torí pé wọ́n fẹ́ rán òun lọ sílé Muhammadu kóhun lọ máa gbébẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó. Only but nothing worked until I ate cucumbers with dates. Ó ní kò sí nǹkan tó wá ṣiṣẹ́ lára àwọn àyàgbà tó fún òun ní kùkùmbà àti èso kan táwọn Àràbù máa ń pè ní date tó fún òun jẹ. Only then I grew plump, like the best kind of plump. So ó ní nígbà yẹn ìdí òun wá ọ̀rá yọ díẹ̀ ọmọ ọdún mẹ́sàn-án ó ní ìdí òun wá yọ ẹmọ kó yàn rí rùmùrùmù díẹ̀ Muhammadu àbáwẹ̀rẹ̀. Nǹkan tí mo wá ń bi àwọn rùmùrùmù díẹ̀ Muhammadu àbáwẹ̀rẹ̀. Nǹkan tí mo wá ń bi àwọn Muslim ni wípé ṣó lè fi reference kankan hàn wá pé Aisha reach puberty ní age of 9 because tẹ́ bá wo gbogbo àwọn school of thought Malaki, Shafi, all the school of thought they all agree on the same thing. Ó ní pé tẹ́ bá tiẹ̀ fẹ́ ọmọdé because nínú Islam ẹ lè fẹ́ ọmọ tó ṣẹ̀ bọ́ta nínú womb ìyá ẹ̀ 1 day old baby ẹ lè fẹ́. One of the companions did that. Àwọn companion Anobi kan ṣe. So mo wá ń bi àwọn Muslim kí ló dé jẹ́ pé sorry 1 second kí ló jẹ́ pé àwọn school of thought wọn nǹkan tó sọ fún wa ni wípé tẹ́ bá ti fẹ́ ọmọdé yẹn ó ní pé kẹ́ tó bá wọn sùn kò depend on age o ó depend lórí size wọn tó bá sanra tó bá feel bẹ́ni pé tó bá gbé okó òṣìranù ẹ sínú ẹ̀ kò ní fa ọmọ yẹn ya kò ní cause pain kò ní cause penetration then ẹ lè máa dó lọ. Wọ́n wá fẹ́ bi àwọn Muslim lẹ́nìí tí n bá lọ ra bàtà ní shop tí mi bá shop bóyá mo fẹ́ size 5 or 6 kí ni mo máa ṣe mo máa try it on mo máa wo bàtà yẹn mo máa rí ìtó fit mi jù. Mo wá fẹ́ bi àwọn Muslim lẹ́nìí pé báwo lẹ ṣe máa mọ̀ that your oko will enter. It means you have to try. Ẹ máa dán wò díẹ̀díẹ̀ ni. So irú àṣà nonsense tẹ́ fẹ́ káwọn Yorùbá people máa follow lélẹ̀. Are we stupid? Ẹ rò pé àní morals jù yẹn lọ ni ká máa bọ́mọdé sùn. Honestly, shame on you people. Shame. Ẹ wá máa sọ don't insult our Anobi. Tanobi yín bá wà alive a máa fi rọ́bà àti petrol sí ni. Fact. If they catch Anobi with an underage child, a mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹ wá sọ fún wa he brought you Islam, he brought you this. Ogun fire Islam àti Anobi. Kò make sense. So any Muslim tó wá wà ń bíbá nísìn tẹ́ bá fẹ́ wá sókè o tẹ́ bá rò pé nǹkan tá ń ká kì í ṣe tòótọ́ o ẹ ní something different ẹ fẹ́ fi hàn wá ẹ jọ ẹ gbé wá. Ẹ wo comment section ẹ bá wá justice for Aisha. Ọdún èmi ò gbàgbọ́ nínú gbogbo kinní ìbò àwọn kan ń gbàgbọ́ ẹ̀bẹ̀ ni pé lóòótọ́ ni. Justice for Aisha. Máa dákẹ́ síbẹ̀ tẹ́ni Muslim bá fẹ́ wá sókè ẹ jọ ẹ send request ẹ mú gbogbo àwọn sheikh yẹn gbogbo àwọn imam olórí burúkú atọrọjẹ yẹn ẹ gbé wọn wá sókè you know what bàbá ẹ ti ń kọ́ mi bó ṣe ń búyàn mi ìmọ̀ bó ṣe ń búyàn ní Yorùbá báyìí ẹ ti ń kọ́ mi bàbá àwọn olórí burúkú
àsìkò tẹ́ bá fẹ́ take over máa dúró fún wọn. You can still go on. ó dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe fún wọn jẹ náà gbólóhùn méjì gbólóhùn mẹ́ta èpè tó ń ṣe fáwọn gan tẹ̀ jù báyìí lọ so táwọn náà bá ń gba méjì mẹ́ta kò sí èéfín bẹ́ẹ̀ everyday orí Facebook mi èpè. ẹjọ mi láìkí máa ṣépè fún yàn tẹ́fẹ́ èmi ṣépè fẹ́ anybody mo ló lẹ́yìn Allah àti Muhammadu nìkan mo fẹ́ jọ please. Allah àti Muhammadu náà ló jẹ wá ń gbèsè